Edo ya wabedene Edo ne wurame Edo ne bujema waya bedene ayawe sikoko na de toge ne gbe wa na de toge do ne bo wa waya wabedene wabo we o wani ro we do wabava wani re ava wabota wani re uta waya wabeba wo wabo wa o wabisi o kanso are na are bayre mana obo kan wo bonake ọrun paire o timare glory yamo obo kan wo wa ka are na obo kan wati an hiare o amoku na ti an re o na ti an re ma do na are ne gbe ma na o ma meke na gba okuto na we ma so to ni ma ga be de mi ya je he ma to bi ma do le mi ma yi wa be do le yi ni ma ni ma he ma na do he ma we na o wa bun ni ma ma egben na ta ma e sa de seleva ni na do he wala do asi en gege obere ma ga the creative farm creative farm joy obogan o ma mi o da o creative farm the creative farm joy wanta obogan of yogi wagadi edun go sa bu don get guess o yo no nyama o sanobuwa we say the na lori ni ma o wa ma o dem ma o venue o la eyaye muse agbonu yi eya gba so lo pade ra wa we na me won gba eri ehun na won gba eri ni won gba eri ova won gba o yo we pon won we mane do ma o sikuko ma te negbe ma oge ibota anonima ogi gbogi mu la ogi ma mu no ma o fi ne kwere orion ga amuso orion ga mu o ni ya fe adefio ni ma ri me gbere to ni ma o ni ma ya te won ta no re ni ya fe no ezo igbe imu ogo do no ge di ma o no so ke me ni Jesus Christ do nya wa Edo wabokan o waya we isa o Clara Agmanfo obokan o Andra Amato to boy obokan o Kingsley Biazoge obokan o Edo Ibota ore Edo Ibota ore Edo Imando tota ma okegbe ma gun an ma teme ore Edo na wo wa amagan baba ya ota magan ye ya ota Edo Language Forum. Here we come to Edo Language Forum, the forum where we Edo people talk about ourselves. We talk about our culture, we talk about our spirituality, we talk about our language, we talk about our history, we talk about our cultural values, we talk about our poetry, many things. So we thank God. So today we are dealing with language, Edo names. Let me show it to you. Today we are dealing with Edo names and their spellings and their meanings. Edo names, their spellings and their meanings. So we have names and there are many. So we started learning it sometime this last year. So we are writing it. We are now in letter I. We started from letter A, which is R in Edo, B, C, D, E, F, G, H, I. We're in I now.
So we go on like that. We're not in a hurry about it until we reach the letter Z. All right. But we also talk about their meanings. Those names have meanings. They are not just given. No, they have meanings. Our father's names have meanings. Our mother's name have meanings. The name they gave to us, they also have meanings. And I want us to use the opportunity to learn Edo names. So when we have more and more children, we know names to give to them. You hear me? You know what name to give to them. Not only the name to give to them, you know how to write it. You know how to write the name correctly. Because some of us don't write our father's name correctly. We don't write our own name correctly. We want to learn it. We are all learning. It's a learning process. It's not to shame anybody. It's not to discredit anybody. It's not to tell somebody who has done wrong. No, this is not a law court. It's for us, Edo people. We are learning. We are correcting ourselves. Let us be humble enough to learn, to correct ourselves. And God will bless us. Amen. Amen. Nimado na eni nedohe edohe ni abiomo edo wisdom wisdom ada he ni na tiobon na ba tiomo ana he ni he ni eni nedohe ba gbon he madare ba gbon he ba ya ka wa ya ka eni na dohe wa gme ni he ba be ya ka eni na dohe ya fe o na ya ka e dohe ni fo ono he ni o no ya ka aga bi obo na dohe ni e de na he ni na wizo boni izo boni na he ni eni ni o die amu fo o na ya ka be na gmo he o me be na gmo he mana bun wa gbin ni ma ko wa gbin se wa gi wa adolo yi ede soro ope gbe na ke gbon ko eja fi wori e to pon we keke ma won be no ye he ma ra egbebu di amado mi ebe na egbo we ya gbin ni ya he ye bo be ma ni ke Russia re ma ni ke China re ma ni ke Ireland re ma ni ke Poland re ma ni ke Iwanike butu boy bene ya gbin ni ya o me bene ya gbin ni ya eni ebu ya ya igbon o ye zigi to ko ya tie ya wa tie fia ni ya tie fia bene ya gbon ni arula ba no ruwe ya ri ladian wa tie ya na Jew na Hebrew dia be no o yan na Greek eri obe no be wa kan o me ni agbe ni ahe so pe yan tie be ni agbon ni ya tie ma na do ma hod ma agbon ma be no gba be no keke ami yi ma yan tie ma yi tie so wa ari tie mi ni sile mi ni yala dia so pe ma igbon be no keke no ye ma ya ma ma we gebe na ya ta he so pe gebe na ya gbon he wa daga do ti dozan ti dozan do para ho wo a fi me gbere o a ge fi me gbere imadozan do imado edo de wo me no gira ban je me no imadozan imado ka me ave ba no ka gbe ni ma de we yan ma mi ropa ima ka be rio o èmi e sọ̀rọ̀ ni mama gbọ́n sí nda ẹ̀dùn náà wọ́n ya gbọ́n wẹ́n ni màá bẹ yẹ ìwẹ̀ mi ẹ̀ mi sùkú ẹ̀ bí láyé màmá yẹ bí màá bẹ lórí ẹ̀ mà ni màá bẹ gbọ́n sí ni màá bẹ náà gbọ́n sí wà gí màá bẹ rà áwọ̀ ẹ̀ ní wọ́n ní ó zàn wọ́n ní hẹ́n ẹ̀ náà dọ́ka áwọ̀ ẹ̀ tí màá rò yẹ bò àti màá zàn bò wà láhọ́ wò yóò sàlọ́bà èmi wà àrẹ́ fìyẹ́ mẹ́ ìwé díẹ̀ o. To pa even no boom ma wa gbon ko ba agbon o wa ko be na mata o sa do boa
Eni bu magme ko my die ho. Man do my kakabo die ho. Waga kakabo a die ho. Waga kakabo a die ho. Nunda mi so di magme my die ho osie. Bet ma ya gbon bet ma ya yi ba ma hon no. Bet ri mi ni je. Eyi na ni gbe la di na go wi no. Wi ebe de ma da wo be su ku vi be bia gun ko bono wi. Oluga ne Oluga no na ona wi wi ọpa wà hàn àdó ìbà èmi ó ṣe èmi ẹ̀ẹ́bí ó ṣe èmi ó ṣe ẹ̀wọ̀ntà ẹ̀wọ̀ntà Gunuta manta ebae emae ebae uga yakin ma ono na uga wabe no ko ona ri abidi afigihi ikelemi ri ona ri ọpa ekene ri ye eri ọdịba eri na ọ era uyi eri na ọ eri kakana eyo oyi eyo ara ona ri era uyi umia osa rieme rieme erame wagi magada ho wagwa magada ho kakaboda ho magana nyagma wabukia do wabobona do eduna wari ni maya so na first write your own name. Write your own Edo name. Your own. First of all, right? First, write your own Edo first name. First name. There's a first name. That's the name your father gave you, your mother gave you. Write that one first. Then, write the last name. Now, write the last name. What is the last name? Our father's name is the last name. Write it now. Okay. Let's start with that one. Write your own first name. Write your own last name. Last name, Igbo country they say it's last name. In our country Nigeria we say it's the surname. But over here they say last name. Okay, that's what we're going to start with today. Write your own. I want to see it, whether you write it right or wrong. If I correct you, take it like that. Take it easy. I'm not scandalizing you. I'm not insulting you. I'm not deriding you. Please, let us take it easy. So we start with that one. Write that one now. I want to see it. Okay. We can a new way. Na ya so we new way. We ni baba. On ya so we na.
wegbon we ogini we ni do ore bro ro ka o ore do wegbon ni baba ni vani wegbon ni ka dere ya dere du gbon se ibe ti àwọn du ma be gbon se ibe dollar yi no ebe guyo o ma hon ta do zama ta do rubio ma ta do kan mo ma ga gbe so agba be attack yan owe yan so wan here maka mo so wan here be ni o be na ma me no abe no ma me Napoleon baba Napoleon sagi no ri awa baba Oyawale Benson Oyawale no ri awa iya ma be ni ya ma me ya ta na iya ma me se ri o me na se tin gbon bedu na mo bo ma me be ma me do na se tin me bedu na we otutu ewebo we edokpa makin deri man le lebe ni ya ma ile se tin me bedu na if you la jana o we nu wa adege o ya bata we na baka gbeni we o ni make na dege go men edi me ìyá lè kú òòsà ara òwúwà ọyìnmẹ mẹyà sùnwọn ìwé yọgbọ sùnwọn ìyá lè kú òòsà ara òwúwà gbẹdẹgẹ ọyìnmẹ náà sí o mẹmà bẹ gbẹnsẹ o gbẹgẹ tó gbéra o mẹmà bẹ gbẹnsẹ mẹ àgbọn ìyá lè kú òòsà ìwà àgbọn ìyá lè kú òòsà ìwé rẹ kú òòsà ìyá lè kú òòsà ọmọ gbà wọ́n ti máa ń gbà eré ìdòdó lẹ́yìn ni ní ìdòdó lẹ́yìn náà mìíràn agbẹ́ náà sọ̀rọ̀ àdòkè ọmọ gbà gbẹ̀mí náà kẹ́kẹ́ náà yé ẹ̀ ìyá lè kúé òòsà bọ́mí ẹ̀ ìyá lè kúé òòsà bẹ́ẹ̀ má wà á tà aládé àwọn abẹ́ rí ọ́ tó pé ìgbọ́n ẹsẹ̀ bẹ́ẹ̀ rí ọ́ bí náà kẹ́kẹ́ ọmọ àyẹ̀ náà ẹsẹ̀ tí mo ìyá lè kú òòsà ìwà kìrìtánì ẹ̀ má tàn ọ̀rọ̀ ẹ̀wẹ̀ ìyá lè kú òòsà ìyá lè kú òòsà ó ní ẹ̀wọ̀n tà lọ́rọ̀ èdè àgbà ìyàwó tá fi agbóhùnpá yà lè kú òòsà débi náà ti ẹ̀ kú òòsà kúè yà lè kúè ọwọ́ òòsà ìyá lè kúè òòsà pàdégẹ̀ ìyá lè kúè òòsà ìyá tà aládé ẹ̀ tí wọ́n yà lè kú òòsà èdè àtà aládé ọmọ rèdí ẹ̀rà rẹ̀ àrà òwú wà dege kedimi ake atamuwa me tamuwa dege agaho wa me wata agaho wa agagwale uwa efe agagwalo agaho asie koko agaho uwa agagata odoro oyan igbe udoro yi awe agaho wa uni arita ladia sokma agagbon okeke na gbon be no keke no aye agbon se tebe agaho wa owe edi yagbon sokma o na arita ladia agaho wa aho ya che koko agwa loi agaho wa dere so rundo di dada we gwa logo o ibi dologo me yin o di kayagbon o idole yin o egbe me ya sun o ya bi do fi ewo eweri e na be ma won eguyo o le o ya le kwe osa agaho wa wa bere ya edo ya bere o so ba bere o eniwe eni owuwe odi awonu gbe na eniwe keni owuwe ni baba hewe ni ye hewe ogedu de ogbon baba bae ayi de bae wagedo aga o that we gbon gana obi wa o
Wa ya bokan o ya bo ya wa re adra mato blue shine. No sa e de ko yo Godwin Grace ko yo wela mogun o yogi obi egwa obi mogun na ni boda ana we fi o nya so agbana so andra mato ogbon le o owo sasu men o shodi o sasu men o shodi o sasu men wa anywhere ayo o sasu men ogbon se o wa gbon o shodi o shodi okay wa gbon se eri ma wa do wa gbon o shodi na de every man o dede every man dede every man o every man dede o sodi ante o sodi ni a man sh ya ma oni o sodi ma we na gba we yo o sodi wa we man we gbon se o ko yo obi ra meri wa Solomon obokian o Godwin Grace obokian o Solomon we dim dem ya be gbon o sakpawa idemudia amenya o sakpawa no ri ni se Solomon o sakpawa so be ahia gbon wo ni if you were here e we yeah so boy we Ọ̀ṣùbọ̀yègbé o Ọ̀ṣùbọ̀yègbé gẹ́gẹ́ ní àwọn òṣàpẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ ó sà pa ọ̀wọ̀n ọ̀nà ẹ̀rọ wúwẹ̀ ọ̀nà ẹ̀rọ wúwẹ̀ ìwẹ̀gbẹ́ ó sà pa ọ̀wọ̀n ẹ̀yọ̀ nà ẹ̀dí pẹ̀lú yàtọ̀ nà ẹ̀dí ẹ̀ màtà lọ̀rọ̀ ẹ̀yìn nà ó sà ọ̀pá wọn ó sà pa wọn ọ̀mọ̀gbá ó sà ọ̀pá wọn iná ó sà pa wọn ó sà pa wọn agbẹ́nàgẹ́lẹ̀ mi ta ọ̀bẹ̀ mi rọ̀ nọ́mẹ́ ìta ọ̀bẹ̀. Mandage ọbẹ̀ mi rọ̀ gẹ́ ó sà ọ̀pá wọn mami ẹ̀ ó sà ọ̀pá wọn mami ẹ̀ ó sà ọ̀pá wọn ẹ̀ mà náà dòwò ní mata ẹ̀gẹ̀ ni bàbá náà hẹ̀ ní ó sà ọ̀pá wọn ẹ̀yìn ẹ̀hó ni ẹ̀ ta mà náà ìdó gbọ́n wẹ́ ó sà ọ̀pá wọn máa ń gbá. O sakpa wọn baba to boy ga tie o chefo oge na o sakpa wọn tiri baba ya tie so kun ma ni bi ore o tie o sakpa wọn eme mini eme ilawe eme tutu de ga ya o sakpa wọn demudia ìdèmùdíà ní bàbá ní ọyọ ìdèmùdíà ní gbọ́n sí ọwọ́ àgbà èmi tí àwọn òṣàpá wọn ìdèmùdíà kó yọ ẹni ní ó wà tọ̀ wẹ́ ọ̀yà tọ̀ o. Ìmàdé ìyá rẹ̀ gold lady Ìmàdé ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni wà á gbọ́n ọwọ́ àgbà Ìmàdé ìyá rẹ̀ Ìmàdé yóò nú àgbọ̀n. Ìmàdé nàgbọ̀n gẹ̀ Ìmàdé ìtì àwọn ìdè hàn
no saka ide han ede wano no saka ide han owa gba Godwin Grace Osanyamo Imafidon Osanyamo e wanta no o ni o benu gbon na waga rangwega ege Osanyamo Imafidon Osanyamo Okay, now time èmi numure èmi numure ọ̀rìn rí ẹgbẹ́ ni wọ́n rìn rẹ́gbẹ́ ó sà yẹn wí ó sà yàn mọ́ rẹ̀ ọmọ ó sà ẹ̀rẹ́ ni bàbá náà yẹn ni wọ́n ní yà ta mú wẹ̀ wọ́n ní yà ta wọ́n mú mọ́ wẹ̀ kẹ̀kẹ́ ni wọ́n ní yà ta ó sà yàn mọ́ ẹ̀yẹ bàbá yà ta èyí ni yà ta ó sà yàn mọ́ ó sà yàn ọmọ ó kọ́ ẹ̀. Osa onya omo amen osa onya mo ben my do agbon na we osa nya mo osa nya mo ma gba e baba no ni kemi ye no ni yan ti ewo eyan we osa onya mo amen yan ti o no ro yu wegbe osa onya mo wata Osanya go Geyasa weba osabe o ya we no sawu menuma Osanya mo bere ugbon beri o are mi we Osanya mo we yanta oni wa ta la dan o ka mo wa no ge we eri agbon that's how it makes sense. That is how it makes sense. Comme wani wonya ni won o sa onya mo e sa nya mo imma fi don gbon egbe o imma fi don wa gbon ko bonu e wo I will know madaga ene Solomon gun wona adobe debi àìsọsà àdówe àìsọsà wéré o àìsọsà. Oh. Àìsọsà bẹ́ẹ̀ni yàgbọ́n bẹ́ẹ̀ni mà níbi orí yàgbọ́n ẹ̀ẹ́nìkan gèbè náà kẹ́kẹ́ wọn yé àìsẹ̀ ọ̀sà bẹ́ẹ̀ ẹ̀ wọ́n tàn lọ́rọ̀ nìkan àìsẹ̀ ọ̀sà àìsẹ̀ ọ̀sà àìsọ̀sà ẹ̀ẹ́nìwẹ̀gbẹ́ náà orí ibi orí màgbẹ́ náà ọ̀màgbá àìsẹ̀ ọ̀sà wọ́n. Àìsẹ̀ ọ̀sà èdè ni ọ̀bẹ̀rẹ̀ sọ ìsọ́sí mu ọ̀bẹ̀rẹ̀ sọ́sí mu abẹ́ni bẹ́ẹ̀ fi ẹ̀wẹ̀ ẹ̀ni bẹ́ẹ̀ gbọ́n náà èdè bẹ́ẹ̀ gbọ́n bàbá náà bí ọmọ ni àìsẹ̀ ọ̀sà bẹ́ẹ̀ ó gbọ́n bẹ́ẹ̀ rí ọ àìláti ìwé náà àìsọ̀ ọ̀sà ẹ̀hán òwe máa rí àìsọ̀ ọ̀sà ṣùgbọ́n ẹ̀ má tà rọ ìwé àìsẹ̀ ọ̀sà àdóre ẹ̀ má tà nífi gbọ́n sí òun. Àràtọ̀ tí kò lo ìmàfidán àsọbọyẹ gbé àràtọ̀ tí kò lo ìmàfidán oko
Oye, my mama gbe o. My mama gbe. Ipen me ya gbe mi o. Mi ama gbe na. Ara to ti ko lo ìmọ̀ fi dán. Ọ̀fi ipen ya la dia. Ah! Ibi adore na. Ọ̀fi ipen ya la dia o. Ipen wuga gege. Ara to ti ko lo ìmọ̀ fi dán. Ìmọ̀ mi ọ̀pá ni ho ni ṣe la dia wọn o. Ògùn ọ̀sẹ̀ o. Ògùn ọ̀sẹ̀. Èmi ọ̀pá ni ho ni ṣe la dia wọn ọ̀rẹ́ wọn. Ara to ti ko lo. Oh, ògbọ́n ṣe o gebe na baku. Goyo. No me ga ne bonare. Ihe gwa chi ni ma. Ihe ga gmo. Ihe do ari ri iwe kinanati o. Ihe ri yo. O ni boya o eri ni boya o no. Gai de eri na bodi ye mi ya na ya o no. Mami when we have one banner, not do erina, not do iwe mana. To aga to tiko lu. Erini ero. I did yo. Eke na wari eri yibe ni yafe wari eri bai. To tiko lu. Eri wa. Isi bo, isi ibi ori. Eri ro. Esi bo edobo edi obi ori erire ba o wa no edi ba de na fo dege yo ateme atotikolo wa gbon se o e ma fi dan yen we ban yen we ban aga atotikolo eri ni pa e ma ko yi o ta se anaghị blue shine mogun ko obi egwa ko yo amato owi o karon re yeke o sodi okay wese wa ma wagbon ana we ki oti mana ma ere da o creative farm joy ni o bonu we bi gba o ye so sare ba we se we don't do dey ba mana oye ogio o se we o se ba na yo so do bo o bi do na oh ekirawogo hira me edogogo ogunbo oh o bi do go bo na ekirawogo o wa igmoso ekirawogo edogogo ogunbo ekirawogo no pa ma ko yibo ngebe nege ego keke no ye ben nege ego keke no ye na ekirawogo go ekiwogo ekiwogo owogo bo ya ti wa dan eki wa o ki wa wo ewe ri o owogo ekirawogo eni won de gbo edogogo edogogo ni imi an we don edogogo
Ede o ogo ogo mami eri mi ahwe on yo ede ogogo edo edo ede no ede ogogo ede ogogo mami ede ogogo we gbe na be yo ahia che we ede ogogo ede ogogo no to pon ahia gun ugbon se we ede ogogo ede ogogo ede ogogo bege ede ogogo Ògúnbọ Ògúnbọ ni ewé tàbá o a fi èrí nà rọ hin wọ́n ti èrí nà rọ hin Ògúnbọ ọgbọ bí ẹyẹ ayẹyẹ ọ̀ọ́ nìkí ya nọgbọn ya ma be o ni àwọn ẹni ìdánwò wọn ta sọkùn mi na gbọn ẹ tó na ta mi ẹ nọ Ògúnbọ wọ ẹ tọ mi wọ bọ aró ni aró náà ẹ o ẹ dẹdẹ ẹ ọgí manẹdo Ògúnbọ wẹsọ eu sapa uma o de gbegbo se obi ra me ku yo wa ma o o sa zo ma oge o won ba o sa zo ma oge o sa zo ma oge ya re o ó ṣàzọ máa gé bẹ́ẹ̀ni bìí àwẹ̀ náà gbọ́n ọ̀yẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀dùn yàtá ó ṣàzọ máa ó gé mọ́mí ọwọ́ yẹ wọ̀ ẹ́ o. Ó ṣàzọ máa gé ó ṣàzọ máa ó gé ìjọya gbà ìwé mọ̀ rẹ̀ ìsọ̀sì rẹ̀ ó ṣàzọ máa gé bẹ́ẹ̀ni wẹ̀wẹ́ àgbọn náà ní àwọn àríyá gbọ́n ẹ̀mí ẹ̀ má bẹ́ẹ̀ ká rẹ̀ máa gbọ́n ṣe ìmọ̀ yìí rẹ̀ tí à ń wá bẹ́ẹ̀ni wẹ̀wẹ́ náà ti ń gbọ́n ṣẹ̀rí nàná ó ṣà rẹ̀ bọ́dé ènìyàn wá tó ṣàrúbọ̀ náà rọ̀ bẹ́ẹ̀ni èyí ni bàbá náà kọ́ ayé nìyí òmìnira ya gbọ́ òmìnira ya ta ẹ̀ ó ṣàzọ máa gé ẹ̀ bàbá náà kọ́ ta ṣàrúbọ̀ máa gé ẹ̀ bàbá náà gbọ́n máa gé mọ́mí tó dẹ́gẹ̀ ó ṣàzọ máa ó gé ọ̀hánà onímọ̀ ẹ̀yà dẹ̀gẹ̀ òhun bá ẹ̀wọ̀n ta òhun bá mu òhun bá gbọ́n ṣègbè àti àwọn ìyá mu ó ṣàṣẹ ìyá mu ó ṣàṣẹ ìyá mu nọ̀rọ̀ náà ìdọ̀lẹ̀ yìí ọwọ́ àgbà ó ṣàṣẹ nọ̀rọ̀. Ó ṣàṣẹ nọ̀rọ̀ lọ́yẹ̀. Ó ṣàṣẹ ó ṣà ọ̀ṣẹ̀ ó ṣàlùbọ̀ ọ̀ṣẹ̀ ẹ̀míyà ó ṣàlùbọ̀ ọ̀ṣẹ̀ egi ó ṣàlùbọ̀ ọ̀ṣẹ̀ bàbá ó ṣàlùbọ̀ ọ̀ṣẹ̀ yìí ọ̀dẹ̀gẹ̀ ó ṣà ọ̀ṣẹ̀ ọ̀nà wàá máa ta ọ̀rọ̀
O sa say o man gba o sa say o man gba be di man do ya gun baba no he ni o sa say eyin ka o gba o ge o sa say bege ya o ni pa gbin mi pa la dia o ya gege idology wa ma wa na kin Godwin Grace ọgbọ́n làdí àwọn òwúwẹ́sì ọgbọ́n wọn náà wẹ̀ Godwin Grace ọgbọ́n òwe bàbá òwẹ́sì ìwádìí ó dín gẹ́gẹ́ gbọ̀n kan náà dábò ní bí wàá gbọ́n wẹ́nu gbọ́n náà ẹ̀bí nu gbọ́n náà ọmọ gbá rẹ̀ òru ẹ̀sì ọ̀nà èrí nà kaba òru ẹ̀sì wẹ̀gbẹ́ náà òru ẹ̀sì òkè o. Dage bakoto uru ese mo bien uru ese uru ese o mangba na bien igbe uru ese mangba ebo ni bu wa gbon we yo because my yena ke be so si make uru ese okay I very bye osa young boy ma to in the ban was urese ba ni butu wese la da dia urese normal ide okay egbon not egbon okay de ke na ni kin wa na mi oni normal egbon no we not egbon okay egbon o emi ogun ga na o egbon emi paro den do te egbon yeku wa na mi o no egbon emane de o kemi ni yiba o de gbedo ladian kere pupo no egbon wa han eno egbon egbon be wa no egbon no egun ọ̀nà gbìyànjú náà dàdí wà máa wò wọ́sùn náà gbìyànjú dàdí ìdí ọ̀dẹ́gẹ̀ egbọ̀n ọ̀nì iná dẹ̀ ìhànà ìhùn náà ọ̀nà àgbà ọ̀rọ̀pọ̀ wà náà dẹ̀ àdàgbèdò fi ẹran dàgbèdò yọ ẹran ọ̀dàgbèdò ìzọ̀làdìá ọ̀wẹ̀dẹ̀gbẹ̀ ìzọ̀làdìá ọ̀nà egbọ̀n igbon ebi ga wa ki igbon no egun na edo no man rue ono igbon no man rue evanso na edo yan rue omo ikoloni kan ono igbon no man rue odege ya igbon ni ihe na o ati o wan igbon wa ati o wan yo we so na tara dan o de also Rita na bulele edogogo koyo Rita na bulele Rita asemota na bulele magbe ni won o magbe ni won edogo anyway ya boy edogo okay na bole magbe ni won o
This better omo egi wetu ato ugato nugbeni emamie o ugato wesu na gun la dia ugato eme eha orewa manedo ma agbon ma gbon fo eme ha egbon kugbeni manedo ma wa se yakugbe wa se yakugbe we na gben Hebrew he bana no we Hebrew university bien so na sikugbe o wa gbon popa o ya se kugbe in the beginning even no Genesis 1:1 in the beginning ha na wa se kugbe breastfeed so kuma oredo adma akunga uga to o age Elizabeth mo igi ogbon la dia na wo uga to na we awa agbon la dia awa agbon ya la dia me ha re wa uga to aro ere ma o aro ere ma uga to wa tamu uga to eme ha ewu si koko wani gewe na ya no ke kina agbon uga to eme ha anwa no na gbe kugbe na o ma gba o kina lori aro na yi na ge wadege aro na o manedo mari o aro yo o ni asiri otuto Elizabeth Mogi what's your name at the o Zuma owe igbon no maru igbon no maru igbon no maru re o Emi nu gben la dan Solomon adolo yi na igbon no maru re o no ka kina ide he igbon igbon no maru Solomon be igbon no maru no ka kina gbon igbon no ma rue re aro h ri u rue 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 mangba rue mangba rue no igbon ma rue rue mangba o wa wo wa na gbin ya la dia wa wo so wa je me o ma ko a iwo Solomon uta se egbon na yo bo rame egbon na yo bo rame won o ayo bo kan rame egbon ni egbon what's one I'm on like oh egbon ni ka ban ayo bo ran won egbon egbon ni ka ban ayo bo ran won abo egbon na yo bo rame egbon
na yobo ye obo I mean ye obo ana do check and one way ye obo na ana ri mi ye odukun na yobo rame Tumare Solomon bon la dia rame yena we we ya gbona we rame rame ayo bon rame daga ada manda ho ri be ri opa o ayo bon rame rame ayo bon rame ayo we rame egmo na ayo bon rame awesu wakubo ne buwa Ado na we dama wa di pen yo na do gmen eniyan iso egbe na do gmen gege ade ma si ege nu wa si gege wa no ugbon so ba gbon so gege gbon na make na dere be nu mo ida bie going Idabie and amato yama yama ebi ebagun egbon iwa oya ima egbon kugbo yama oya ima ebi adon ebi ha oya ima Idabie ayon going go uwa mu magaria I'm magaria na yeah no idabie idabie on idabie okay obedo Imaru Imaru owen nene mi owe owen Imaru eni no Imaru okay going going iya wa gege iya oko Imaru going go tamu go imi ani riu Imaru Imaru imi ani riu Imaru no ya hagbe Solomon gbe and amato gbe Kisly Imaru no you dey that be Godwin Grace gbe Imaru glory yamu Imaru emi ko Imaru emi ni ata Imaru Opoboyo Imaru no Owedo Irena eni no ni ra no kwa opa be ro na tie Irena going akao going gone down iti amo be ni ange o yan ti adego we yan ti adego we o Irena go Irena Irena yan wa gbe andra mato jemundia yasogi o ya wa gbe o osaga yan gbe o yamu magbe ira ene o Irena okobo de gbo wa o obedo
Again. Irowa. Iyowa no. Orun pazi Iyowa. Otima we Russia. Work Russia re. Iyowa ayon Iyowa. Agege o Iyowa. Agege o Iyowa. Going Iyowa going go. Tawo. Iri owi Iyowa. Ere logo yeye. Iri owi Iyowa. Amen. Ere logo. Ai gbe yan gbe yan bo. Anda mato demundia obiasogie Debbie yamu yan gbon wa gbon se obura o abede o agakian iyobosa Let I go on must say Iyobosa. Iyobosa. Ari Iyobosa Iyobosa going okay. Going gone. Yama, super ebe, Adiana going. Iyobosa, Iyobosa. Ni magmeni in the suku, obi osia, magba yeye. In part of that, Yobo. Yobo no Iyobosa adege we have that Iyobosa okay Iyobo one word Iyobosa when the woman gbe Solomon dem gbe Iyobosa gbe that's okay. Bandi only ye kiron ye. I believe I my bed. So what go Iyobo Iyobosa. You got kicking about more. Obede. Idiage. Iye mo bi omo na che Idiage. Yo. Domo dia he na eto o lage san o baba. Idiage. Ayon omo mi on gbon. Gege o o. Idiage. 1 2 okay, going, okay, going, huh? Going, gone. Okay, tell me. Idiage. Okay, I must say, Andrea Mato, bang. Solomon dem down bang. Obiaso give bang. Debbie bang. Oko. Cynthia Saro Idiage. Udan yopa back ge Idiage. When I bring Diaga Diage. Ge no ge ogeto. Yo me ego de basio Cynthia abokan o
Godwin Grace, Idia, Idia, Aina, Emma, Godwin Grace, Idia, Gloria Yamu, Idiaka, Idia, Michael Saga, Idia, Bay, we are one bay, what do you want about Bow? Hey, Idia, go do. Jadi ako ano makata nupo na nupo akade ida hosa jadi ako ano makata nupo wen makata nupo iwansu ahun so pon ama we gbafo makata nupo ama we gbafo ida hosa beni baba ya he ni e ma ya gbon ni ma be suku ni o mama yo baba Blue Shine, ire na okay, obuke o. Ida hosa. Ogege o. Going oge o. Bakwa. Going oge o. Going Ida hosa. Going oge. Going oge. Going okay, oh, going, go. Tamu. Ida hosa. Ida he O-C-A. Ida hosa. Gay. Ida hosa. Ida ho ide ho yo to musare gba gun abi egun egun emi no sa bata ida ho sa ma wa gbe ni idi a he o si a o ida ho sa de e na ti ida ho eredo ida ho o sa ai gba se Andrea Amato, Ida Hosa, Yabo, Okpaman Babo, Ida Ho, Hosa, Hosa, Hosa. Andrea Amato, you know, back. Some of them, Ida Hosa, some of them, Bobo. Bobo, ugele da ho ka bo ari ho yuto wa mi ewe ayin na kana tana awa on ugbe o kis le basuke ida ho sa o ba iri eyo ida ho ma iri oni yo biasuke osaga ida ho sa ya ewo ho sa no anyway, Debbie, I don't Debbie, he died. Yamu, he died also. Grace, he died also. Citra, he died also. Citra, he died also. Anyone? Oh, a couple no. You there? Yeah, you're missing. Yeah, I don't pay. Oh, Shine. Blue Shine, Ida Hosa, Ida Ho, Ida O-C-A, Ida Hosa. You know, of course, I think about Ida Hosa, or Tita Radio. So, my Benny Babaya in your Ida Hosa. Okay, Baba Mata, only ye mata. Obobo. Honey, the inú fún àwọn ìdẹkẹ ọdẹkẹ fún ìgbé ìdí agbọn wàá ti mọ ẹnà tí ìdí agbọn náà o ìdí agbọn ẹwẹ ẹgẹ Nàìjíríà ìdí agbọn ìyá o pẹ̀lú ìyá ẹ ní ọbọ náà ìdí agbọn ẹgẹgẹ o. Gẹ́gẹ́ o ìdí agbọ́n ènìyàn wá gba abẹ́ newspaper rẹ̀ ni àmì ọ̀nà máa hàn ni
Idi Agmon. Okay, oh, going, 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 okay, oh, going, go. Oh, tell Idi Agmon. EDER, gbin ọ̀ọ́nì. EDER, gbin ọ̀ọ́nì. Idi Agmon. Àìgbọ̀n yẹn. André Amato gbẹ́ wá gbẹ́ o. Dèmùdíà gbẹ́ Debbie gbẹ́ Osaro gbẹ́. Okay. Ìyá mo máa ń gbẹ́ o. Ayọ̀dẹ̀ Grace Idi Agmon. Ràn Idi Agmon. Idi Agmon. GB gbé Idi Agmon. Kò bọ́ ní gbówà. Ọbẹ̀ èdè o. Ìdúọ́zẹ́ going, okay, oh. Going, okay, oh. Going, okay, oh. Going, okay, oh. Okay, going, gone. Town. EDU or Z, it was it. It was EDU or Z, it was it. I baby. Amato, bang. Dumudia, bang. Shan, Idi Agmon, where is it? Okay. Debbie, it was a bay. Osaga, it was a bay. Obobo. Saro, bay. It was a only other logo. Okay. Ide Bausun. Wada ho elogo. Ide Bausun. Wanta Obiomona with the Bausun. Yodi Kabwe. Emmanuel me o. Read the bayan. Ide Bausun. Ati ya watie fia. I de ka o no ya ka. Awe ide basu. Yeah. Ide Bausun. Okay, going. Okay. Going. Ide Bausun. Going. Go. You tell me. EDABR Usi Uni. Ide Bausun. EDABR Usi Uni. De Bausun. Ayon. Yeah, bo. So madam dia. Ide Bausun. Bay. Amato. Ide Bausun. Bay. Yeah. Cynthia. Ide Bausun. Bay. Adoge. Ide Bausun. Bay. Osarabo Bay. Michael Saga. Ide Bausun. Bay. Grace. Ide Bausun. Bay. Okome. Yeah, well, Betty Yata, happy or the body oil. Ọgbọ̀nbáni ya o, Ìrìẹ́dò, Ìdí Agmon, Ìdúọ́zẹ́, Ìdè Bausun. Gẹ́gẹ́ o, na mọ̀sù fọ́rọ̀. Ọ̀nà ọ̀mà ní àwọn ìyẹn. Ìgòdá o. Ọdún wà bẹ́ẹ̀ gbọ́n sí à. Òkó. Gẹ́gẹ́ going, ọ̀kẹ́ o. Ìgòdá o. Going, ọ̀kẹ́ o. Going, go. Ìgòdá o.
Igodao. Igi ario. Igodao. Amanto, bang. Woo! Demudia, bang. Debbie, bang. Sarah, bang. Sarah, bang. Grace, bang. Igodao. When Anya, Ige Odao. Okay, can Arriva. Ige Odao. Ige Odao. Another Mema Wegman show. Ige Odao. Na, taking on the women. Ige Odao. Ige Odao. When Wegman, what Wegman show. A Probonia. It's okay. It's okay. Get. You see. It's a time. It's okay. It's okay. Okay, going, going, Debbie, or even I asked your tutor, Debbie, the computer, or gas with your tutor, or remember gas with your tutor, the computer in my office, or gas with your tutor. My way, and after with it. Okay, going, going, go. Tell me, easy or key any, it's okay. Easy or key any. I realize, Adobe, Bay, Andrea Mato, Bay, Demuja, Bay, Ehi, Bay, Yasoki, Bay, Usaga, Bay, Usaro, Bay, Grace, Bay, Ubobo. The last one I'll go to. He said, yeah. He said, yeah. He said, yeah. While die hoping yata a logo. He said, yeah. The ones who tien or eating, when I am where I'm by a meal, all the way he said, yeah. I don't be as you want. The ones who pray a record, but he blew. He said, yeah. But he blew. Said, yeah. Oh, he said, yeah. Going, okay. That's the other one. Going. Going. Go. Tell me. You said it, yeah. You see, 3-E-N-E. 3-E-N-E. Mamma. You see, 3-E-N-E. 3-E-N-E. He said, yeah. Woo! Cool. Oh, yeah, cool. I go. Oh, Andrea Mato, you and your back. Woman, and I roll money on your age, no kicking. He said, yeah. Oh, back over. Somebody, W. He said, yeah. Obey. That's okay. He said, yeah. Oh, Wawe Amato. Wamadi, H. Nayo. No kicking. Then the H. I'm like, tell me. I mean, he not over there. One. Said, yeah. Oh, hey. He said, yeah. Obey. Hey, Osabo, obey. Osaro. He said, yeah. Oh, he said, yeah. Hey, no. Osaro. Osaga. He said, yeah. Oh, video tabano. Okay, yeah. Osaga. Oh, go that way, you may.
Okay, Grace. He said here, oh, abang magbe. Okay, rien. He said rien. Ibabano. Said rien. Okay, yeah, the work, but oh. If I am man, I'm my ufo man, and who will go or two, but Yabe, oh, what be that? Oh, and do you know why? Was so any man do what Agman so, gather you, a sort of a guy with a big man who that Agmon you that your certificate, Agmon your radio honor. So, Matubima, Agmon, what Agmon say, what Agmon say. Ìmàwé náà dọ̀lọ̀ yìí o àìmọye àkókò dọ̀lọ̀ yìí náà wé náà gbẹ̀yẹ náà ọ̀tí pọ̀ ọ̀mà ihe ahụ ẹ̀tí mi ẹ̀gẹ̀ ya wẹ̀ ẹ̀gẹ̀ ẹ̀gọ̀ tù nà ọ̀gbìn ẹ̀hịa dò bàbá dò wíyé dò ọ̀kí ẹ̀dẹ̀ wẹ̀ n'ẹ̀dì nọ̀dì gbẹ̀dẹ̀ àbúzọ̀là ẹ̀dẹ̀ dẹ̀ máa rìdò tẹ̀ mọ̀wéhe wàtàmẹ̀bọ̀ ní àádọ́ ọ̀mọ̀kùn tiẹ̀wò ìdágbẹ̀yẹ náà tiẹ̀wò ní àádọ́ gẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀ subscribe ní abẹ́ gbẹ̀yẹ yóò tọ́ ní subscribe. Able with my way say, you know, okay, my admin YouTube, was subscribe. Why be guy, we never do I get, do I give now, where so, what you go. He do here, is that the idea? You have got the other leg, my bank, so you do here. What we are doing, Baba do what we do. Yeah, why you got me where I go so. Ayagosa o Sanyade o Iwe Mwayafe, I love you all. Iwe Mwayafe o Saguwaro. Wabado Awiyedo. It's like no reena. Creative na reena. Why carry the creative work okpane? You no pane. Wawe do creative. Wawe babu kana o. Oh, we do the mind again, creative. The creative farm family. Oh, kuyo. Oh, we babado, we do, where we had do. Okay, bye bye.